A kú dédé ìwòyí. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà. Ní lóko lẹ́yìn odi, níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí káàkiri àgbáyé. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà mà ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìbànújẹ́ ó kéré, ó tóbi, kò ní jẹ́ ìpín mi àti yín. Gbòrògbòdò ayé ò ní lù fún wa jó. Tó bá jẹ́ pé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń wò mí ní ìgbà àkọ́kọ́ ni, orúkọ ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi náà ni Dr. Aseje Abolade Àgùntànṣewì láàyè, ọmọ ẹranko dáná rú. Ó kí n káàbọ̀ sórí ètò Àṣírí lewé àti egbò. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́ o. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Gbòrògbòdò ayé ò ní lù fún wa jó. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, tẹ́ wà ní òkè òkun, ẹ̀yin tí ẹ wà nílé, gbogbo pátápátá náà ni mo kí láláì yọ ẹnì kankan sílẹ̀. Tí bá mi wá nǹkan fìdílé, ṣé ẹ ti fìdílé nǹkan? Kí mo mú wá fún wa lénìí? Mo mú Aseje Asina, ẹni tí iṣẹ́ ò lọ déédé mọ́. Yálà contractor la jẹ́ ni, ẹni tó ń ta ọjà káràkátà, ọjà ò lọ déédé. Bàbá lọ́jà, ìyá lọ́jà. Ṣé rí iṣẹ́ yìí tá bá ṣe, àṣírí wa ó bò. Àṣírí wa ó bò. Àṣírí wa ò ní tú. Kí la máa lọ wá? Ẹ jẹ́ ká lọ wá màmá. Màmá ń tá máa lọ wá nì láti ṣe Aseje yẹn. A wá pọ̀nmọ́ dúdú. A wá gé pọ̀nmọ́ yẹn sí ẹ̀ǹdínlógún. A gé pọ̀nmọ́ yẹn sí ẹ̀ǹdínlógún. Ewé ètèpọ́n ọlá. Ewé ètèpọ́n ọlá á já ẹ̀ǹdínlógún. Ewé ètèpọ́n ọlá ẹ̀ǹdínlógún. Àti ewé tọ̀nà owó. Àwọn kan ń pè ní tànàpòsó. Àwọn kan ń pè ní tànàpòsó. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ẹ̀yin tí ẹ̀ ń wò mí, ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Ẹ̀yin tẹ́ ń share program yìí, àkàndùn ní mú yín lọ́wọ́. Gbòrògbòdò ayé ò ní lù fún gbogbo wa jó. Mo kí yín nílé lóko lẹ́yìn odi. Ewé tànàpòsó 16 ẹ̀ǹdínlógún ni a máa wá. Àti ìtànà tànà owó. Ìtànà tànà owó ẹ̀ǹdínlógún. Àti ewé sẹ̀fùnsẹ̀fùn. Ewé sẹ̀fùnsẹ̀fùn. Ewé wo náà ń pè ní sẹ̀fùnsẹ̀fùn? Ewé tí wọ́n ń pè ní sẹ̀fùnsẹ̀fùn náà lélẹ́yìí. Òun ni wọ́n ń pè ní ewé ajé. Ewé ajé. Àjà etí òlu ni o. Àjà mẹ́ǹdínlógún lára ewé ajé yìí. Àti iyere. Iyere ni a fi ṣe ata ẹ̀. Iyere yìí òun náà jẹ́ ẹ̀ǹdínlógún. Tó bá pẹ́ ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń wò mí nígbà àkọ́kọ́ ni, ẹ ṣẹ̀ ń darapọ̀ mọ́ mi ni. Orúkọ mi ni Dr. Aseje Abolade. Ojú tí ẹ wá fi ń wò mí, ojú náà ò ní fọ́ o. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Ìbànújẹ́ ó kéré, ó tóbi, kò ní jẹ́ ìpín mi àti yín. A ní sìnkú aya, a ní sìnkú ọmọ. Àwọn náà pàápàá, a ní dẹni àkọlẹ̀bọ̀. Gbòrògbòdò ayé ò ní lù fún gbogbo wa jó. Báwo la ṣe máa ṣe? Ṣé rí ewé tànàpòwó ẹ̀ǹdínlógún àti èso tànàpòwó mẹ́ǹdínlógún. Àti ewé ètèpọ́n ọlá mẹ́ǹdínlógún pẹ̀lú ewé sẹ̀fùnsẹ̀fùn mẹ́ǹdínlógún. Báwo la ṣe máa ṣe? Òun náà ló fẹ́ ṣe àlàyé fún wa yìí. Ṣé rí ewé yìí? Ewé ètèpọ́n ọlá mẹ́ǹdínlógún. Gbogbo ewé yìí mẹ́ǹdínlógún ni. Iyere náà mẹ́ǹdínlógún. A wá lọ iyere. A lọ iyere mẹ́ǹdínlógún yìí. A lọ mọ́ gbogbo ewé yìí. Ṣá ti lọ. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Babaláwo la bá jẹ́ ni, pásítọ̀ ni wá ni, àáfàá ni, wòlíì ni. Dákun kíṣẹ́ lè jẹ́ fún ẹ. Bá mi subscribe, bá mi like, bá mi share. Ṣé bá ti wá lọ ewé yìí, a wá fi ewé yìí ṣe, ẹ ká lọ wá apẹ ìsásùn tí a fi ń ṣe Aseje.
a ti lọ̀ ọ́. Fún àpẹẹrẹ, bóyá ẹ jẹ́ ká kó sínú inú ìsasùn. A ti kó sínú ìsasùn. A fi epo sí i. Nígbà tí a bá ti lọ ewé yìí, àwọn ewé tí a ti lọ̀ wọ́n tán, a ti lọ ewé mẹ́tẹ̀ẹ̀ta yìí pẹ̀lú iyere. Ẹ jẹ́ ká da ewé tá a lọ̀, ẹ jẹ́ ká dà sínú ìsasùn. Tí a ti dà sí, ẹ jẹ́ ká fi epo sí i, ẹ jẹ́ ká fi iyọ̀ sí i. Ẹ gbé kaná. Ṣé a ti sè é? Ó ti jiná. A wá sọ sórí òṣùká. A wá òṣùká. Ó lè jẹ́ aṣọ funfun. Èyíkéyìí aṣọ tó bá wù wá ká fi su òṣùká. Ká tí wá fi su òṣùká yìí, a wá gbé ọbẹ̀ gbígbóná yìí, a gbé sórí òṣùká. A wá ṣe àdúrà tá a bá fẹ́ sí i. A wòrè sí i. Nǹkan tá a bá fẹ́, bá ṣe fẹ́ kọ́rọ̀ wá rí, a sọ fún Elédùmarè. Ó dá mi lójú pé tá a bá ti ṣe àdúrà yìí, tá a bá tọrọ lọ́wọ́ Elédùmarè, á ṣe fún wa. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Bá mi share program yìí. Nǹkan tí ò bá yé yín, ẹ béèrè ìbéèrè, ẹ lè pè mí sórí àwọn nọ́mbà mi 081 46 61 63 71 tàbí 080 53 13 31 42 tàbí 080 39 33 66 75. Ẹ comment nǹkan tí ò bá yé yín, ẹ comment sórí fídíò yìí. Nǹkan tí ò bá yé yín, ẹ pè mí, ẹ béèrè ìbéèrè, màá ṣàlàyé fún yín. Kò ní gbólóhùn kankan o, kò ní ọfọ̀ kankan. Ọfọ̀ tó náà ni pé, útúbà yẹn náà ni pé ẹ pe gbólóhùn àdúrà ní èdè tí a bá gbọ́ sí i. Tó bá jẹ́ pé Ìgbò ni wá, tá a gbọ́ Yorùbá, tá a fẹ́ ṣe àdúrà, ẹ fi èdè tí ẹ bá gbọ́, èdè yín, ẹ fi ṣe àdúrà. Ó dá mi lójú pé tá a bá tọrọ Elédùmarè, á ṣe fún wa. Iṣẹ́ yìí, Aseje Asina Bibo ní fún ẹni tí ó bá kù díẹ̀ káàtó fún, tí iṣẹ́ rẹ̀ ò lọ déédé. Òun náà ni mo mú wá fún wa lónìí. Pọ̀nmọ́ dúdú, a ó gé sí 16, ewé ìtìpọ́n ọlá 16, iyere 16, ewé tànàpówó 16, ewé ajé 16. Òun náà ni wọ́n ń pè ní ẹ̀ẹ́dínlógún, iyere 16. Tá a ti lọ̀, ẹ jẹ́ ká sè é. Bó ṣe jẹ́ nìyẹn. A ní rí jù báyìí lọ lórí ètò yìí lónìí. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi pátápátá, ẹ̀yin tí ẹ fún mi ní ẹ̀bùn. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ bá mi share program yìí. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ ń fún mi ní ìmọ̀ràn. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹnu ọpẹ́ wa ò ní kan. Ọlọ́run wọlé àánú oṣù Ramadan tá a wà yìí. Ní tá a bá fẹ́ lọ́wọ́ Elédùmarè gbogbo pátápátá, Ọlọ́run á ṣe fún wa. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Owó tẹ́ ẹ fi ra data láti máa fi wò mí, Ọlọ́run ò ní fi wọ́n yín. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ire o. Ó dìgbà kan náà.